ẹ kú ojúmọ́ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti láǹfààní láti mọ gbọ́ mi. àkàndọ̀rọ̀ Awikonko yín náà ni àjàó àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí ti bàbá ńlá bọ̀bọ̀ ọlọ́rọ̀ ó ṣe. ẹ ti mọ̀ mí Yorùbá lẹ́ni tá a ti mọ̀ lójúmọmọ a kì í tún tanná wò lálẹ́ bí onídìí obìnrin kì í jẹ́ kúmólú ẹ̀kún ní bakùn wá obìnrin tó fìdòwú sàkọ́bí ó yẹ kó ṣàlàyé ibi tó bíbejì sí ó ní ìdí pàtàkì tó gbé mi rìnrìn àjò pàtàkì ìrìnàjò mi àkọ́kọ́ lónìí ó kọ́kọ́ gbé mi lọ sí ìlú Iléṣà mo ti darí padà wá sí ìlú Ẹdẹ kí wá ló ń gbé mi káàkiri mo ní sábàbí òun náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ìgbésí ayé ẹ̀dá Yorùbá máa ń sọ̀rọ̀ wípé ntọ́wọ̀ tó bá ń ṣe ó yẹ kọ́wọ́ òsì ọmọ ìròyìn kan wà nígboro ó gbàgboro kankan tẹrú tọmọ ló ń sọ̀rọ̀ nípa ẹ̀ ìgbà tó bẹ́ mi náà ó bá mi níjà fún tàbí kí n sọ pé ó bá mi lójijì torí pé táwọn nǹkan kan bá jẹ́ kàyéfì á sì padà pé ń kàyéfì lóòótọ́ kò sí tójú òrírí tuntun kọ́ la dé sí tẹ̀rùn ọmọ pàdé òjò lọ́nà ǹdé ni wípé kò sí tí ò tí ì ṣẹlẹ̀ rí lábẹ́ ọ̀run my dear brothers and sisters ẹ̀yin dádì àti mọ́mì mi mo láǹfààní àti sọ fún yín pé àwọn nǹkan kan náà ń bẹ tó jẹ́ pé ojú òrírí tàbí tí ọ̀gbọ́ rí tó jẹ́ pé téèyàn bá gbọ́ á máa jẹ́ kàyéfì fún yàn ó máa ń báyàn lójijì ó máa ń dá ìkàyà fún yàn ó máa ń pààyàn láyà ó máa ń ṣèyàn ní hàhín lára ẹ̀ òun náà nìṣẹ̀lẹ̀ tó gbé mi wá sí ìlú Ẹdẹ màmá pé mo ti rìnà títí mo ti bá buké nbi títí ń fapá ṣe tán mo bá rárá nbi tó ti ń gorí àròkú tó lè fi yọ̀ sọ́bẹ̀ ṣùgbọ́n nínú ìrìn àjò mi láyé n ò tí ì débi tí wọ́n ti bẹ̀rẹ̀ ilé lókè tí wọ́n wá parí ẹ̀ sísàlẹ̀ àkàndọ̀rọ̀ Awikonko náà ló kọ mi àjàó àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí ní ti baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe. now kí ni nǹkan tó gbé mi wá gan sánsan nínú ìròyìn tí ó káàkiri lórí ẹ̀rọ ayélujára òun náà ni wípé ọmọkùnrin kan ó ṣe ìgbéyàwó àràmàǹdà kí la ń pè ní ìgbéyàwó àràmàǹdà wọ́n ní lọ́jọ́ kan ṣoṣo ó fẹ́ Táyé àti Kẹ́hìndé láya kì í wá ṣèlú èbó láti gbọ́ kì í ṣe ilẹ̀ aláwọ̀ funfun kì í ṣe òkè òkun ó wá jẹ́ ilẹ̀ Yorùbá kò tún wá jẹ́ ilẹ̀ Yorùbá lásán ó tún wá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun kò tún wá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun lásán ó tún wá jẹ́ Ẹdẹmọ̀pọ̀ Àrógun now ìlú Ẹdẹ tá a mọ̀ sí ìlú ẹ̀sìn ẹ ó máa jẹ́ kàyéfì fún yàn ìdínú tẹ̀mí Àkàndá fi ní ó yẹ ká mú kan kejì ó yẹ ká pabì ká yabì dùn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí òun náà ni wípé arákùnrin yìí bẹ́ẹ̀ ló ṣe rí ni bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ni bí wọ́n ṣe sọ náà ló ṣe jẹ́ ni òun náà ló gbé mi dé ìhà yín ẹni tó lọ̀rọ̀ wọ́n bẹ ń tòsí bàbá wa tí wọ́n jẹ́ bàbá àwọn Èjìrẹ́ àwọn náà wà níkàlẹ̀ ẹnikẹ́ni kì í gbẹnu ọlọ́kùnrin mu oògùn tó bá tásìkò gbogbo wọn la máa láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ kan tàbí méjì lẹ́nu wọn ṣùgbọ́n tó jẹ́ kàyéfì tó jẹ́ ìkàyà tó dẹ̀ jẹ́ ìbanilọ́kànjẹ́ òun náà ni pé bí ẹ̀rọ ayélujára bó ṣe dáa fún lílo wa bó ṣe ní àǹfààní tó pọ̀ lóríṣiríṣi bákan náà ni ewu àti àléébù tí ń bẹ ń bẹ ọ̀pọ̀ jàǹtìrẹrẹ ìdí ni pé ohun tí kálukú wa bá ti rí lórí ẹ̀rọ ayélujára gbogbo ẹ̀ la sábà máa ń kàrámọ̀ gbogbo ẹ̀ la sábà máa ń nígbàgbọ́ wípé òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni láì láǹfààní àti tanlẹ̀ yẹ̀ díẹ̀ wò ìdí ni pé gbogbo èèyàn kan ló máa dàbí Àkàndọ̀rọ̀ Awikonko tó ní lọ́kàn wípé ẹjẹ́ àwò sóòótọ́ ni ńbo ló ti ṣẹlẹ̀ ẹ má jẹ́ kí n gbà yín lásìkò ẹ jẹ́ kí n kọ́kọ́ bá bàbá wa sọ̀rọ̀ tí wọ́n jẹ́ bàbá ìyàwó dádì ẹ má bínú ẹ bá mi súnmọ́ mi díẹ̀. ẹ wá ń dákọ̀ yín fáwọn èèyàn tí ń wò wá ń lé ní ṣókí. orúkọ tèmi ni Muhibdeen Ọláníran tí à ń pè ní Anoluwapo bread. Anoluwapo bread. ní Iléṣà. wọ́n ní àwọn ọmọ yín ṣègbéyàwó wọ́n wá fẹ́ ọkọ kan náà mo fẹ́ kẹ́ bá ń tàn mọ́lẹ̀ fáwọn èèyàn. a dúpẹ́ fọ́lọ́run o. alihamudulilayi. a tún dúpẹ́ fọ́lọ́run lẹ́ẹ̀kan sí. alihamudulilayi. wọ́n ní àwọn àgbà sọ pé oníbàjẹ́ òun wá. bẹ́ẹ̀ni. àwọn gbogbogbò bí a tún ní ṣe. odò eléyìí ò surprise mi ó dẹ̀ surprise torí bí mo ṣe ń wò bí embarrassment ló jẹ́
láti fi ẹ̀sùn eléyìí kan èmi tá a bí sínú Islam tí mo sì ń ṣe Islam ní gbogbo ọ̀nà gbogbo ọmọ tí mi pátápátá kì í ṣe àwọn eléyìí ni mo kọ́ máa ṣe wedding fún kì í ṣe eléyìí nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni mo ṣe wedding fún àmọ́ táwọn tó jí kí táwọn eléyìí ọ̀yàtọ̀ ní pé twins ni wọ́n kódà tí wọ́n bá ra jẹtí kan ẹnìkejì ọ̀rà tí wọ́n bá ra bàtà kan ẹnìkejì ọ̀rà gẹ́gẹ́ bí àbáwáyé tiwọn wọn wá dìgbàdàn mi wáyé torí títì lọ́dọ̀ òbí o fún ọmọ o títì ni o ọmọ arìn títì tó bá wùjálẹ̀ ayé ni ìwọ̀n àti sọ pé gba títì ọ̀nà ọ̀dọ̀ mi kí n sọ pé kó regret ayé ẹ̀ tó wá ìdí nìyẹn lèmi fi fún wọn láàyè àti jọ bá táyé nǹkan ìdí ẹ̀ ṣe ohunkóhun tá a ṣe níjọ́ náà nípa ìjókòó nípa aṣọ o nípa gbogbo wọn ti ń bá bọ̀ tẹ́lẹ̀ o ìdí nìyẹn tó jí kí mi ṣe kí ni o kí mi fún wọn kí n ìfẹ́ yà wọ́n pé ń jọ rere ẹnìkan wá dé o bàbá wọn ló tún wọn ká o ní ò fẹ́ yà wọ́n ìdí nìyẹn tí mo ọkọ wà pẹ̀lú mi ẹnìkejì dáṣọ táyé káyìndé tí ń lọ sílé ọkọ gangan jọ náà àǹkó kan náà ló ń táyé rẹ̀ jọ sí kíni o wọ́n jọ wọ̀ níta ọ̀rọ̀ ńgbà tí kò sáà pẹ́ tí mo parí wedding yẹn lóríṣiríṣi bẹ̀rẹ̀ sí jáde ní gbé ta lọ sígboro láti pé èmi àánú olùwàpọ̀ mo ṣe kíni o mo fi ọmọ mi méjèèjì fún ẹnìkan ṣoṣo tí ò gbọdọ̀ ṣẹlẹ̀ ní Islam kọ́ ọkọ̀ ìwà àbàjẹ́ ni. àṣà Yorùbá gan kọ́. àṣà Yorùbá kọ́ àwọn nǹkan tọkọ̀ tó bí mélòó mẹ́ta méjì gan tí tọkọ̀ tí a gbọdọ̀ ṣe try rẹ̀ láti ṣe kí ni ká sọ pọ̀ fà kí ni ká sọ pọ̀ fà náà ní tí ó sì náà ràn mí kò sí ẹ̀sìn náà ràn mí rí ní ìṣe ẹ̀gbọ́rí gan kò ṣẹlẹ̀ rí ẹni tí èèyàn bá rẹ̀ ti gbọ́ láti pilẹ̀ tó tó bá náà wúyà Al-Qur'an tó bá náà ẹ̀sìn ẹni tó bá ṣe ègún ni ìgbésì ní fún. jáde jẹ́ kí n bèrè báyìí báwo ni ariwo yẹn ṣe lu sí àwọn èèyàn ló pè é ní àbẹ́yìn gangan rí fúnra yín. àkọ́nà èmi náà rí ná àmọ́ bí mo ṣe ń rí ní information oríṣiríṣi kọlù wọn dún pé báyìí ni ẹ̀fín lẹ̀ gbọ́ bá yá ẹni tí ọ̀rá ó san. ìgbéyàwó tí à ń sọ yìí ọjọ́ wo ló wáyé. ní on 29 oṣù kẹwàá. on the 29 tó lọ yìí. oṣù kẹwàá ọjọ́ ká sọ pé ọjọ́ sátidé kò tí ì ju sátidé kan náà lọ sẹ́yìn báyìí. bẹ́ẹ̀ni. orúkọ wọ̀ ní bàjẹ́. àmín ya Allah. Yorùbá sọ wípé tí àbùkù bá jí ẹni tó lówó tàbí lóko ni mo ń wá káàkiri ó láwọn tán lówó tán lórúkọ náà yìí fẹ́ dúró tàbùkù wọn fẹ́ dúró de àbùkù àwọn náà máa ń sá fún ni lágbára Ọlọ́run ó kọ yín ní bàjẹ́ àbùkù ní wọ̀rọ̀ yín àbùkù ní bọ̀rọ̀ yín. Now báwo ni ìyàwó ṣe feel ṣé wọn ò feel bad ṣé kò ká wọn lára nígbà táwọn náà gbọ́. ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn torí mo sì jókòó yìí tì báyìí nísìn mi ò fi boast ọmọ kẹrin mi wà ní ibi tó ti ń sáàfù báyìí mẹ́ta ti sáàfù darí ẹnì kẹrin ó wà ní tó ti ń sáàfù báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí torí kí ni o tí wọn bá jẹ́ bóyá ìlú ṣe tàbí báwo ṣe kàwé àwọn láwọn mọ́ta ti tọ́ tó ti jáde àwọn táyé kan ìdí ìgbà àwọn náà ti sáàfù darí ẹnìkan sáàfù. ìyá ìrù ti kọ mọ́rù sẹ́pẹ̀. so àwọn náà ti sáàfù darí èyí tí mo bí kànú ayé mi nìsín wọn jọ máa ṣe kíni lẹ́kọ̀ọ́ níjẹ́ final year rẹ̀ lọ́wọ́ àbáyé nìsín. now dadi. ọlọ́run dẹ̀ ṣe ọmọ fún wa. ní kúkúrú èdè ẹnìkan lọ lọlé ọkọ. ẹnìkan lọ lọlé ọkọ lọ́dọ̀ tèmi wọ́n fi ìyẹn ṣe ìbàjẹ́ ni ìbàjẹ́ olúwadẹ̀ ní kò dá sí ọlọ́run dúró ní síwájú sí sẹ́ ń lọ́ọ́lé lórí torí ní tí ọ̀rá ọ̀sán. ṣé ẹ jẹ́ kí n béèrè báyìí pé ǹjẹ́ a ní lọ́kàn tàbí a fura sí pé bóyá bíbá yìí làwọn nǹkan yẹn ti lu jáde bóyá àwọn tó wà ń bẹ̀ bóyá àwọn tó gbọ́ lókèrè bóyá àwọn tó kàn rí àwòrán lásán. wọ́n sọ pé wọ́n ní ẹni tá à ń bá ń sọ. kì í gbọ́n bí ẹni tí ń sọ. kì í gbọ́n bí ẹni tí ń sọ yìí sì pẹ́ mú gan. ó sì àgbégbà táwọn ń ṣe nǹkan bíbá yìí èmi ò expect ọ̀rọ̀ post sínú Facebook yẹn mo ṣe ẹ̀mí yìí tiẹ̀ bí àdá máa ń gbéra ẹ̀ láyé lọ́wọ́ ni. àgbàlagbà lẹ́yìn ẹ̀yin ò lè bá wá sí. kò ní túmọ̀ sí mi. wúlẹ̀ gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan mo ní mógùn ẹgbẹ̀rún ọlọ́kùnrin mógùn lẹ́yìn bàbá wa tí wọ́n jẹ́ bàbá ìyàwó tí wọ́n jẹ́ bàbá ìjìrẹ́ bàbá àwọn bíjì ẹdun jọ bí ẹdun agbárí gíréféréfé ọkàn bá bí èjì lọ́wọ́lé tọ̀ mí àwọn ni wọ́n wọlé alákìísà tí wọ́n tọ̀nù ìgbésí ayé alákìísà tí wọ́n sọ̀dọ̀ nígbà sọ bùnmi kí n bá orí lékè mi kí n padà sẹ́yìn òṣónú ìbejì rẹ̀ onínúure ní bẹ́ẹ̀dùn lè ti túmọ̀ sí pé onínúure ní dáàdì wa well gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan mo ní dáàdì nìkan kọ́ ọkọ ìyàwó gangan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi ọkọ ìyàwó ẹ̀ súnmọ́ bí ẹ̀jẹ̀ àwọn sí lálàfi bọ̀
kí ló kọ yín. Orúkọ mi ni Lukman Musa Bamidele. ni Ọlọ́run wá fún yín ní popularity báwọn Ọlọ́run ló ní orí. lẹ wá gba òkìkí rẹpẹtẹ wọ́n lè fẹ́ ìyàwó méjì ẹ fẹ́ ìjì rẹ ẹ fẹ́ bèjì lẹ́ẹ̀kan ṣoṣo. Ọlọ́run ní ká kọ́kọ́rọ́ kí Ọlọ́run ni ó dá oníkálukú wá sí láti ọjọ́ tá ti bẹ̀rẹ̀ tá ti délé ayé sí di àsìkò yìí. lórí ọ̀rọ̀ tí ó ń jà rìnrìn nígboro, ìgbà tí mo kọ́kọ́ rí news yẹn mi nǹkan kọ́kọ́ bí ara sí cos mo rò pé bóyá àwọn tí wọ́n ya fọ́tò ṣègbà ṣàwo níbi lọ́jọ́ wedding ni wọ́n post ẹgbà congratulations brother àbí ọkọ̀. ìgbà tí màá rí Instagram ti kún, Twitter ti kún, even Google gbé pé ẹnìkan ó fẹ́ twin sister àbí ọkàn, ó wá jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ pé irú ìbanilórúkọ jẹ́ o, etí wo ló ń gbọ́ nílẹ̀ Yorùbá, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. even nínú ẹ̀sìn tí wọ́n bí àwa sí tọ́ndẹ̀ ti tọ́ wa ta títí débi tí adé kò fààyè gbà. gbogbo àwọn àfáà tó dẹ̀ wà ń bẹ̀ lọ́jọ́ náà kò sí kankan nínú wọn tó lè gba irú ẹ̀ débi tí wọ́n á sọ pé ó yá ká ṣe bẹ́ẹ̀, tó fi mọ́ dádì mi tó wà lórí ìjókòó. ok pé ká ní èèyàn tiẹ̀ ó wù yàn gan ó fẹ́ fẹ́ méjì àwọn àfáà ò lè. wọn ò lè gbà, tó fi mọ́ dádì mi tó wà lórí ìjókòó yìí kì í ṣe nǹkan tó ṣe gbọ́ sétí, kì í dẹ̀ ṣe nǹkan tó bá òfin. náà ẹ jẹ́ kí n béèrè báyìí pé báwo lẹ̀yin náà ṣe gbọ́. ìgbà tí ọjọ́ yẹn bá a ṣe parí wedding lọ́jọ́ yẹn fóònù tèmi kú, mi tètè rí news yẹn. ọjọ́ kejì ni ọjọ́ Sunday yẹn, last week Sunday which is on the 30 ni bí mo ṣe gbà tí mo charge fóònù mi ṣá, mo wá rí mo sára àwọn messages yẹn lóríṣiríṣi pé brother offer kíní kan o, pé àwọn rí ẹ ní Nairaland náà ti ọkọ sọ pé àwọn ti nísàlẹ̀ lẹ́nìkan náà pé ìyàwó mi pé máa bọ̀ lọ́nà láyọ̀ àwọn fẹ́ fi wọn kàn ẹ̀. òun gan náà kọ́ send screenshot yẹn sí pé Nairaland gbé pé ìwọ àti Táíwò ni ọkọ ẹ fẹ́ àbí ọkọ. ok Kẹ́hìndé lẹ́yìn fẹ́. Kẹ́hìndé lèmi fẹ́ pé ìwọ àti Táíwò ni ọkọ ẹ fẹ́ àbí ọkọ. ó wá ní rárá ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, òun nìkan ni o. kò pẹ́ ni kọ́ wọlé fún mi náà WhatsApp pé ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀, Punch gbé pé Twitter náà kún, Instagram Linda Ikeji, then oríṣiríṣi blogger ṣá pé wọ́n gbé ní Twitter pé ní Instagram pé mo fẹ́ twin sister. ọ̀rọ̀ náà mi ò kọ́kọ́ mọ nǹkan tí mo fẹ́ ṣe pé kí ni ó ń ṣẹlẹ̀. èmi gan á lọ sí Twitter, mo wá wo gbogbo àwọn tó gbé pé kí ló ń ṣẹlẹ̀, irọ́ ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí o. àwọn èèyàn dẹ̀ ń gbàgbọ́ oríṣiríṣi comment. kódà àwọn tí wọn ò kí ń ṣe bloggers gan mọ́ tán bá rí wọn á tún share ẹ̀, wọ́n á retweet, wọ́n á ṣe gbàṣàwò. bọ̀ ìgbà tí ọ̀rọ̀ náà di nǹkan tó yẹ pé èmi gan o tó dé sẹ́yìn pé ó jẹ́ ọ̀rọ̀ tó yẹ kó dùn mí gan. mi èyí oorun mi ilé sùn mi ilé so kò pẹ́ ni èmi gan wà wò ní kí lórúkọ Punch pé tí Punch náà gbé kíní kan orí bẹ́ẹ̀ o, èmi á ṣe normal thing tó yẹ kí n ṣe. ní ìjẹta náà mo bá wọn kan sọ̀rọ̀ pé orí bẹ́ẹ̀ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o, even ó láwọn ẹ̀gbọ́n mi kan tán ní pé ọgbà àwọn tó bẹ̀ lórúkọ jẹ́ kíní kan nǹkan tẹ bá wọn pẹ́ bẹ́ẹ̀ ṣe. bóyá kán gbé gbèsè nípa ẹ̀. bóyá kán gbé gbèsè lé lórí. Ọlọ́run ní báyìí lórúkọ jẹ́. clarification lèmi wá fún, clarification lẹ́yìn dúró fún, clarification ló gbé dáàdì débì ìlú Iléṣà láti lọ gbé wọn wá pé kájọ òfin wo ìwòrìwò níta bá dìjọ wo egún gẹ́gẹ́ àti pàápàá ẹnu oníkan láti gbọ́ pọ̀n òun, ẹnu ọlọ́fà báyìí láti gbọ́ mọ́tá. ọ̀rọ̀ máa ń dùn lẹ́nu ọlọ́rọ̀ ju àhesọ ọ̀rọ̀ lọ. eléyìí tá a gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, eléyìí táwọn èèyàn ń gbé káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀, àhesọ ọ̀rọ̀ ni. òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé náà lẹ ti gbọ́ lẹ́nu ọkọ ìyàwó yìí. ọkọ ìyàwó ọ̀fẹ́ Táyé àti Kẹ́hìndé níyàwó wọn. Ájà Táíwò bóyá àwọn náà ti lọ́kọ àbọ̀n ti láfẹ́sọ́nà, àwọn ó ṣègbéyàwó tiwọn láàyè ọ̀tọ̀ láìpẹ́ jọjọ. so gbogbo àwa arúmọ manga, àwa tó jẹ́ pé ó rọrùn fún wa láti ṣòfófó láti carry rumor, and again ẹni tó ya picture yẹn tàbí tó pick photo yẹn tó paste ẹ̀ kò sí ní tẹ́dà ṣe tẹ́dà ò ní gbà. ẹ̀san kálukú wà létí aṣọ wa, ó ń bá wa káàkiri ni. Ọlọ́run ni olóṣùwọ̀n tí máa ń wọ́n fún ẹ̀dá, yọ̀ọ́dẹ̀ wọ́n fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣe rí. my dear brother, ní gbólóhùn kan ẹnìkan lè fẹ́ nínú àwọn méjèèjì, kí ni tẹ́ fẹ́ bá gbogbo ọmọ Nàìjíríà sọ?
gbogbo nǹkan tí mo fẹ́ bá àwọn ọmọ Nàìjíríà sọ ni pé alákọ̀ọ́kọ́ kí wọ́n jọ torí Ọlọ́run, yálà tí wọ́n pé wọ́n ní lórí fóònù wọn àbí pé wọ́n ní àwọn ọ̀rẹ́ tí wọ́n sọ̀rọ̀ ń pa, kí wọ́n jọ torí Ọlọ́run kó bá mi correct gbogbo àwọn ọ̀rọ̀ yẹn. Ẹnìkan ni mo fẹ́ o, which is Kẹ́hìndé, mi ì fẹ́ àwọn méjì. Mo dẹ̀ rọ̀ wá wípé àwa tá à ń gbèrò yìí jáde, ẹ jọ torí Ọlọ́run, ẹ ká wá fíìdì kókó, ká wá kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ kó tó di pé a ṣe nǹkan tí a bá fẹ́ ṣe. Ọlọ́run ò ní bá wa lórúkọ jẹ́ o. Àmín. Dádì, àgbà yín á dalẹ̀ o, Ọlọ́run ní dà yín láàmú, ẹ ti dàgbà ẹ̀ dàgbà yà, ẹ wá ní talẹ́ dàgbà yà, ẹ ọ́ ń dán fún yín kò ní korò lágbára Ọlọ́run, gbogbo èso tó tara yín jáde ò ní mọ̀ nira. Àwọn nǹkan kan máa ń jẹ́ sábàbí gẹ́gẹ́ bí ibi tí mo bá yín, ipò tí mo bá yín, ààyè tí mo bá yín, tí mo dẹ̀ mọ̀ wípé olùsìn lọ́run tòótọ́ ni yín. Má béèrè forí ọ̀fẹ́ kan, ò ní pé ìrìn àjò ẹ̀dá Ọlọ́run nìkan ló yé, Ọlọ́run nìkan ló mọ̀, Ọlọ́run nìkan ló ní sábàbí. Ẹ já gbà wípé sábàbí ire ni kìíní máa jẹ́. Àti jẹ́ kó yé àwọn ọmọ Nàìjíríà pé kò rí bẹ́ẹ̀ o, ayé sọ̀rọ̀ yìí tí wọ́n gbọ́ kò lọ bẹ́ẹ̀, ṣùgbọ́n ń fẹ́ kẹ́ ẹ yáàfì ẹ̀ fọlọ́ kẹmọ́kàn kó ń bẹ mọ́ wọlé gbégbé sẹ́ń pa sísù ẹnìkan kan bíbẹ́ nìkan fa jàngbọ̀n bíbẹ́ nìkan fa wàhálà. Well, dáadáa náà ni wọ́n sọ ń pa yín, kì í ṣe bíbàjẹ́. Ẹ jẹ́ ká jẹ́ kọ́lọ̀ ń ṣàtúntò fúnra la rẹ̀. Kí ni nǹkan tẹ́ ní láti bá gbogbo àwọn èèyàn wa sọ, gbogbo ọmọ Nàìjíríà, àwọn tí wọ́n ń gbé ìròyìn àhesọ, ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri, àtàwọn tó tún lè fẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́la gẹ́gẹ́ bí àgbàlagbà, gẹ́gẹ́ bí ẹni tó bí wa. Ẹ ṣe bí mo ṣe jókòó yìí, mo gba ṣẹ́ńjì nínú 70 years. Bẹ́ẹ̀ni. Ok. Nígbà tí mo wá ń di àgbà díẹ̀díẹ̀ yìí, torí wọ́n jẹ́ kó yé wa pé after 60 ọjọ́ alẹ́ ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run jẹ́ ká dalẹ̀. Àmín. Èmi fún gbogbo àwọn nǹkan tó ń jáde bíi Twitter, bíi Facebook, oríṣiríṣi tẹ́lẹ̀, èmi máa ń gbà believe tèmi tàbí social media pé ní tí wọ́n bá sọ òdodo ni, èmi wá mọ̀ pé kò sí òdodo lẹ́nu wọn. Torí eléyìí ló jẹ́ kí mi wà pé kò sí òdodo. Nígbà yẹn pé ìgbà tí wọ́n yá wèrè tí wọ́n ayé ọ̀wì táyé ọ̀sà sí mi, bí wọ́n ti ẹ̀sà sí mi gan kò mú mi. Mo sáà lè á fi ọmọ tèmi méjì fún ẹnìkan ṣoṣo. Torí kí ni léyìn tí wọ́n tàn jẹ́ ọmọ tó jẹ́ kùn ní gbogbo tó bá rí ọjẹ́ láyé kò sàgbà Quran kò dẹ̀ sàgbọ̀rọ̀ Ọlọ́run. Fún ìdí èyí, Ọlọ́run ọba nìkan ni ọba aláforíjìn. Àmọ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni wípé wọ́n ní tí a bá kó iyán sínú àwòtán gan, tá a sì bu ẹran lé, tá a wá mú ìgbẹ́ díẹ̀ tá a fi sétí ẹ̀, àwọn èèyàn wá sọ pé ìgbẹ́ mọ̀ ni àwọn wàdí tí àwọn kan wá ní ẹja máa jẹ lọ́jà rẹ̀ ẹja fojú fò. ẹ ti ẹ̀jẹ̀ máa sọ kí n tètè nínú bí ojú bá kú òǹbí ìgbẹ́ yẹn ọkàn ní kú òǹbẹ̀. Àmọ́ gẹ́gẹ́ tí àwọn oní ìfọ̀rọ̀wánilẹ́nuwò dá mi lọ́kàn ní tí wọ́n dẹ̀ fi dá mi lójú ni wípé ìgbẹ́ yẹn dáadáa ló máa já sí. Nínú àdé believe ẹ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run, wọ́n ní bí góòlù tí àwọn obìnrin máa fi ń sọ́rùn yẹn táwọn tó kọ́ fine ó ti lánàá kọjá o kó tó dán, èmi believe pé bẹ́ẹ̀ eléyìí máa rí. Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run. ẹ̀yin náà wà ní ẹni ṣiṣẹ́ sí o. Àmín. Ẹ ṣé ó pọ̀ dáadé. Well, kó tó di pé n ó máa lọ, bàbá wa kan bẹ́ẹ̀ ń bí náà, àwọn náà ní gbólóhùn kan tàbí méjì, àìsí ń bẹ̀ láì dá sí. N tó bá sojú èèyàn máa ń ní gbólóhùn kan tàbí méjì láti sọ. Àkọ́kọ́ ẹ bá ń dárúkọ yín fáwọn èèyàn tí ń gbogbo wa. Orúkọ tí èmi ní Ismail Ibrahim, tí gbogbo èèyàn mọ̀ sí ọ̀kan lẹ̀sìn. Ìkan lẹ̀sìn. Ọ̀kan ṣoṣo lẹ̀sìn tọ́lọ́run fẹ́. Ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, wọ́n fẹ́ bèjì àtijọ́ gbálàyé. Mo mọ̀ nígbà pé ẹ̀yin náà wà ń bẹ lọ́jọ́ ìgbéyàwó. Èmi gan bàbá ọkọ. Ẹ̀yin gan bàbá ọkọ. No, dádì jẹ́ olùtọ́jú. Ok, ẹ̀yin bàbá ọkọ. Ok, dádì ni bàbá ìyàwó. Bàbá ìyàwó rẹ̀. Bàbá ọkọ ní sọ̀rọ̀. Wow. Ọya ẹ bá ń. Oríṣiríṣi ọ̀rọ̀ náà ni a ti gbọ́ nípa ẹ̀ àti interview tẹ́ ti ń ṣe fún gbogbo àwọn bàbá àtọkọ ìyàwó. Bó ṣe rí gẹ́lẹ́ ni wọ́n ṣe sọ. Èmi kàn rí ọ̀rọ̀ yìí. Number 1 náà, Al-Qur'ani kì í ṣe ti Al-Qur'ani faramọ́. Pé láti pé inú èèyàn tiẹ̀ wàá dùn mo wá nífẹ̀ẹ́ ọmọ mi méjì tó tún wá jẹ́ méjì. Mo wá fẹ́ fi kọ́kọ́ kan ṣoṣo. Ẹnìkan ṣoṣo. Ọlọ́run ò fọwọ́ sí. Kò bẹ́sìn wa mú rárá bí ti wulẹ̀ ọmọ.
gẹ́gẹ́ bí àwọn bàbá ṣe wí bàbá tá a sì wá fẹ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ àáfàá ni wọ́n àwa tá a wá fẹ́ mọ àáfàá ni wá. dádì ojú láì nírú ẹnu láì níyọ̀ ẹ ń bá ti rẹ́ ẹ̀kẹ́ ìyàwó ọ̀dọ́ yẹ kọ́ mọ̀ pé kò tó bí jù. agogo yọ̀dà fún ẹ wọlé gan ẹrí kéwú jẹ́ fi yípo lé. mùtìmù náà ti sọ. bó ṣe rí nù àmọ́ mo kàn wòye sí pé nínú kádàrá ọlọ́run bọ́lọ̀ ti fẹ́ kó rírì torí pé àwọn ọmọ tá a bí èèyàn máa bímọ olóòtú èèyàn máa bímọ béèyàn bá bímọ kan ayé mà pa ń bímọ àmọ́ gbogbo ọjọ́ tí ìbejì bá wáyé fún yẹn wọ́n á máa pò kìkì ara wọn. ìbejì máa ń gba ó máa ń change orúkọ òbí ni. ẹ máa change orúkọ wọn. kẹ́ẹ̀tì bí gba ọmọ ṣáájú wọn wọ́n change orúkọ ìyá sí ìyá ìbejì bàbá sí bàbá ìbejì. bàbá wa yìí àwọn àbejì ńkọ́ làkọ́kọ́ bí. bẹ́ẹ̀ni. àmọ́ ń jọ wọn ti bí ìbejì ní ẹ ti ń pè ń bá. béèyàn tó bí àbíkán yìí tó máa ń gbowó kọ ṣùgbọ́n ìbejì máa ń gbowó kọ. tí wọ́n túmọ̀ sí pé àwọn ọmọ ìmórí òkìkí wáyé ọkọ ìyàwó ganjú àbí olókìkí lò náà. tí ń túmọ̀ sí pé ọlọ́run nìkan ló máa ń tó fẹ́ fọ̀rọ̀ wọn ṣe. àwọn ọ̀nà méjì ni àwọn míì lè gbé àwọn kan tiẹ̀ ń sọ̀sọ́kúsọ wọ́n ń ṣépè gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè ẹ ṣọ́ra ẹ má forí kó ní tí ọba tó dá wa tó sì tá a sì wá fẹ́yàwó ọmọ pé ọmọ kan ṣoṣo la fẹ́ afẹ́kẹ́yìndé bàbá tá a fẹ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ bàbá yìí mọ̀ pé ọmọ kan ṣoṣo lòun fi fún wa àwọn ẹbí tí àjọjọ jókòó ńjọ náà wọ́n mọ̀ pé ọmọ kan ṣoṣo ni àmọ́ gẹ́gẹ́ bí ìṣesí kí n pè ní bó mo ti lè pè nù ìran Yorùbá pé àṣà Yorùbá pé ìbejì fẹ́ lọ ibì kan kí wọ́n wà kó àti kékeré ni gbogbo nǹkan tán bá fẹ́ ṣe wọ́n máa jọjọ ṣe láǹkó ni bẹ́ẹ̀ni ọjọ́ yẹn ẹ̀rín ni kálukú rín kálukú sì ti máa bí ṣe ń lọ fún di eléyìí ẹyọ kan ṣoṣo ẹni Musa tó jẹ́ ọmọ tiwa ńlọ́fẹ́ ọfẹ́ Kẹ́hìndé tá à ń pè ní Zainab kí Ọlọ́run kọ́ wọlá pé òun ló pò kìkì wọn kọ́ má jẹ́ ọjà sí ti kú kọ́ má sì jẹ́ ọjà sí tàrùn gbogbo àwọn tí ọmọ wọn náà bá sì fẹ́ ṣe nǹkan rẹ̀ tó sì ń jábí amọ́ àbó tí ìjábí amọ́ lọ bá ń gbọ́ kínní lọ bá rí i pé òun post ẹ̀ láì dá tẹ́lẹ̀ tí wọn náà sì fẹ́ jábí amọ́ tó sì fẹ́ kí wọ́n bó kọ ìdílé yín jẹ́ bó kọ ọmọ rẹ jẹ́ mọ́ bẹ̀ni ẹlẹ́ni jẹ́ ẹ wádìí kẹ́ ẹ tó máa post àbí kẹ́ ẹ tó máa sọ ìsọkúsọ. ọdẹrọ wọn lọ́rùn kálukú máa gbé wọn mọ transfer ẹ ọmọ ẹ ti sọ̀rọ̀ èmi náà fẹ́ sọ bẹ́ẹ̀ pé gbogbo ẹni tí wọ́n bá gbé ròyìn tàbí tí wọ́n bá sọ̀rọ̀ yìí ẹ wádìí ìwádìí lẹ́yìn wá bí kẹ́ ẹ tó lè sọ nǹkan fọ́mọ Nàìjíríà ẹ wádìí ìwádìí tẹ wá rí ẹ ti di òdodo mú nínú ọ̀rọ̀ fúdi eléyìí gbogbo ẹnìkan anabi Muhammad sallallahu alaihi wasallam anabi ní apá kan àbàdídá ẹsẹ̀ ní o àwọn tí wọ́n ń dábàá àbólíjá méjì ni méjì tí ẹ ní àmì ń ṣe pé nǹkan kan sí ọ ọ forí kó àwọn ọmọ ẹni ọpa àwọn ọmọ ẹni ó ṣe wá lóríṣiríṣi ẹ lọ sinmi o ẹ lọ sinmi ìyàwó tí yín náà ò ní ṣekú pa yín ọmọ kan ṣoṣo ẹni ọmọ tí wá fẹ́ lọ́dọ̀ bàbá wa Àánú Olúwa bread pẹ̀lú ògùn Ọlọ́run àwọn ọmọ yìí Ọlọ́run ó pò kìkì wọn sówó yóò pò kìkì wọn sálàáfíà yóò pò kìkì wọn sálàbàríkà gbogbo ẹ̀yin tẹ́ ń sàmíhùn bẹ́ẹ̀ ni ó rí fáwọn ọmọ tìyín náà ọmọ kan ṣoṣo la fẹ́ o Ọlọ́run yóò ṣe gbogbo àwọn ọmọ wa olóríire ni wọ́n Ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ àfa kan ó ní tẹ́jìrìlì hùmúrù bí àsìbábí ìlàlú tẹ́jìrìlì hùmúrù àlámà kọ́dàrá láwò wàláì gbogbo nǹkan máa lọ pẹ̀lú sábàbí ẹ rí bí yàrá ṣègbéyàwó sábàbí kan wáyé ńjọ́ náà pé àwọn ọmọ yìí déètì wọn ayé ò polongo wọn káàkiri ayé sábẹ̀ntọ́ wá jẹ́ sábàbí ọjọ́ náà nìgbéyàwó tá a ṣe tí ń túmọ̀ sí pé kádàrá pé wọ́n pariwo wọn káàkiri ayé wọn ó ti wà ní àkọọ́lẹ̀ fúndì eléyìí gbogbo ẹ̀yin tẹ̀ ń bá ń gbọ́ wálé ọmọ kan ṣoṣo náà ni ọmọ wa fẹ́ léyìí ti ṣe ọmọ Kẹ́hìndé. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí látẹnu bàbá ọkọ ọmọ òní nílé ìyá kọ́ mọ̀ nílé bàbá bákan náà ni bàbá fẹ̀yàn níbì kan èèyàn náà sálọ wá fẹ̀yàn níbì kan ìyá wa ń bẹ ń bì ń gbọ́ gbólóhùn kan tàbí méjìlá ní ìmọ̀ràn kí ni mo fẹ́ fún wa ò ní pé ẹ má máa jẹ́ ká wà too emotional tí nǹkan bá ti ṣẹlẹ̀ dípa máa take nǹkan personal ẹni tí ọmọọgbà tẹ́ ẹ dógún tí ọmọọgbà tẹ́ ẹ dọ́gbọ̀n àwọn náà bẹ̀rẹ̀ sí ní bọ́ sórí different pages láti máa ṣépè igbádogójì òrò wájà ẹ tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ fìdí òtítọ́ ọ̀rọ̀ múlẹ̀ náà ẹ jẹ́ ká kọ́kọ́ fìdí òdodo múlẹ̀ náà and again ká tiẹ̀ wá sọ pé at the end of the day ká wá sọ pé bẹ́ẹ̀ gan náà lórí bọ́lọ̀ ọba ṣe dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbésí ayé wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ntí kálukú wá fẹ́ ṣe láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ntó wù mí ò wù ọ́ ni ọ̀já pawọ́pọ̀ fẹ́bìnrin ní ìjẹ́kọ́mọ ìyá méjì náà ò pawọ́pọ̀ fẹ́bìnrin ní kálukú wá fi ń máṣọ la fi ń mu tó wù wá láàyè ọ̀tọ̀ ó lè jẹ́ ẹni tó wù mí ni láti fẹ́yàwó méjì papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo
ìgbà tí wọ́n tiẹ̀ tó wá ṣe ti Mr. Musa wọ́n tún rọra gbé fọ́tò kábíyèsí Dègbènébí àti Àkún Ọọ̀ni Adéyẹyè Babátúndé Àkàndé ẹni Tògúnwùsì wọ́n tún gbé sẹ́gbẹ̀ẹ́ lélẹ̀ tó túmọ̀ sí pé bí bàbá ṣe ń fẹ́yàwó léra wọn láàrin bí oṣù bíi mélòó kan sẹ́yìn wọ́n fẹ́ fi kọ̀ǹpíà ọkọ ìyàwó kò rí bẹ́ẹ̀ o and again kò sẹ́ni tábí léèrè tí ò ní rí sọ Ọọ̀ni Adéyẹyè ẹni Tògúnwùsì bàbá ti ń fẹ́yàwó àgbẹ̀ tó fi inú oko ṣú rẹ̀ gbìn ká ní tèmi yé mi lọ́rọ̀ wọn àwọn náà mọ nǹkan tí wọ́n ń ṣe kì í ṣe ẹ̀wù kì í ṣe láti tẹ àṣà lójúmọ́lẹ̀ ṣùgbọ́n láti gbé àṣà ga náà ni látàyè báyìí la ti ń retí àwọn ọba tí ń fẹ́yàwó tó pọ̀ so kò sí nǹkan tá a fẹ́ sọ nípa ẹ̀ náà ohun tí mo gbìyànjú àti sọ fún ni wípé ẹ má jẹ́ ká tèkì nǹkan oní nǹkan personal ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbọ́dọ̀ ká wa lára jura wa lọ à ń ṣépè fúngbà à ń ṣépè fáwo nígbà tí ọ̀tún yìí ṣe fámìlì yín òsì ṣe fámìlì yín ókè o ẹ máa kọ́kọ́ fi nǹkan ṣírò ara yín kẹ́ ẹ tó dájọ́ sórí bẹ́ẹ̀ sí òrí bẹ́ẹ̀ kẹ́ ẹ tó tiẹ̀ dájọ́ ẹ kọ́kọ́ fi ṣírò ara yín ná pé kálẹ̀yìn náà ni wọ́n ń sọ̀rọ̀ nípa yín ṣé kíní ìlè real so lè right tó bá máa right kí ni response àwọn èèyàn ẹ kọ́kọ́ máa ní sùúrù ná well torí àkókò wa mọ́mì ọlọ́run ò ní dà yín láàmú ẹlẹ́sìn ní ẹ̀ní sẹ̀sìn lágbára ọlọ́run ní láti ṣẹ̀ṣẹ̀ béèrè pé ẹ̀yin ni ìyá àbèjì ayé pòkìkí ìdílé yín òkìkí ọmọ yín because oríṣi òkìkí tó wà ó pọ̀ gan ìkójáde ó pé méjì nígbà tẹ́ ẹ bá bí wa ẹ̀yin lè máa ń kó mọ́ jáde nígbà tó ń bá wa ń dàgbà ọmọ ni máa ń kó òbí jáde bàbá ṣe graduation á kó yín jáde bàbá fẹ́ ṣègbéyàwó á kó yín jáde bàbá kọ́lé ta fẹ́ sílé á kó yín jáde bàbá bímọ á tún kó yín jáde so kíkó jáde yẹn dáa ju kíkó jáde lọ sí ọgbà ẹ̀wọ̀n ká lọ wọ ọmọ lọ́gbà ẹ̀wọ̀n ẹ wọn sọ pé ta ni bàbá ọmọ yìí náà ńbo ló wà náà ó yẹ pé wá fún mi ẹ máa gbọ́ ọmọ yìí lọ sí kóòtù o Ọlọ́run jẹ́ kí tọ̀dọ̀ yín ó rí bẹ́ẹ̀ náà eléyìí tó wáyé yìí sábàbí ire ni ẹni tó lórí ń fọ́ ẹni tọ́lọ́run bá ti yan orí òkìkí mọ́ kò sí nǹkan bá so fẹ́ ayé ọgbọ́n ta so bọ́lọ́run bá ṣe dá wọn àbejì yín nìyẹn bọ́lọ́run bá ṣe dá ẹni tọ́jọ́ ọkọ ìyàwó nìyẹn ayé fẹ́ pò kìkì wọn ṣùgbọ́n kì í ṣe fún aburú fún nǹkan tó dáa náà ni àwa correct impression lásán ni láti jẹ́ ká mọ̀ wípé bí wọ́n ṣe rò pórí kọ́ ló ṣe rí kò sẹ́ni tó fẹ́ ìbejì lẹ́ẹ̀kan ṣoṣo Táyé àti Kẹ́hìndé ẹ̀jẹ̀ kan náà ni wọ́n olúbi kan náà wọ́n gbé wáyé Ọlọ́run má jẹ́ ká wo bíbejì ọmọ ìyá Haúsá tó jẹ́ pé ìkan máa gbọ̀tún ìkan máa gbòsì àwọn méjèèjì ò ní finúkonú wọn ní lẹ́jọ́ múra wọn ní lẹ́jọ́ wọṣọ kan náà because mo láǹfààní àti sọ fún yín pé àìmọye ìbejì ni wọn kì í jọ rìn papọ̀ o àìmọye ìbejì ló jẹ́ pé wọn ìfojú ríra wọn sìpátìkùkù wọn máa ń bára wọn jà ni àìmọye ìbejì ló jẹ́ pé tán bá ń lọ sóde wọn kì í wọṣọ kan náà Ọlọ́run ò ṣe tí ń bẹ̀ so oore ọ̀fẹ́ ni now ìgbà tí wọ́n ń ṣègbéyàwó ọkọ jókòó láàrin Táyé àti Kẹ́hìndé jókòó àìgbọ́n ṣe máa ṣe tẹnìkejì náà nìyẹn kò sẹ́ni tó fẹ́ yá so kẹ́ ẹ máa múra lẹ̀ rúmọ̀ yín tún kù ẹ̀kan àhesọ̀rọ̀ yín tún kẹ̀kan because wọn ní ti torí tọ̀dọ̀ yín tàbí torí ẹjọ́ tẹ̀ ń rò tàbí torí rúmọ̀ tàbí torí èpè tẹ̀ ń sẹ́ kán má padà jókòó bẹ́ẹ̀ ńgbà tí Táíwò bá ń ṣe ìgbéyàwó tiẹ̀ bó ṣe máa rí nìyẹn so mọ́mí gbólóhùn kan tàbí gbólóhùn méjì tẹ́ fẹ́ sọ. mo ti ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alihamudulilayi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alààyè torí wípé níjọ́ tó ń ṣe ìyàwó níwájú Ọlọ́run èmi gan àyà mi já níjọ́ tó ń ṣe ìyàwó yìí tí mo dénú ilé padà tí gbogbo orí Twitter tí wọ́n ṣà ń pè gbogbo àwọn fámìlì mi gan tèmi gò sọ pé mo fẹ́ ṣe ìyàwó tán ń pè mí pé mo ké mo tí ó pè mọ́mí ẹni tí ó pè àǹtí mo ṣe ṣe sódà kìnnìkan àwọn ẹ mọ̀ bínú èmi ò fọkàn sí mi ìṣèyàwó kìnní mi mẹ́ni tó jù sórí Twitter mi ìyá àpariwo àṣẹ mo ṣáà ń bẹ àwọn ìwé kan jọ kán mọ̀ bínú mi ò rò pé ó lè rí tó bá wọn ṣùgbọ́n ó wu Ọlọ́run ló ṣe rí bẹ́ẹ̀ kí gbogbo abiyamọ kán wá jọ kán ṣàánú mi gbogbo ẹni tí tóun náà tó fẹ́ kí irú tí mo ṣe fọ́mọ mi tó fẹ́ kóun náà ṣe fọ́mọ gbogbo àwọn tí wọ́n fi ẹnu wọn sí pé kọ́lọ́n bá mi kó bá mi dáríjì wọ́n àwọn tí ń ṣàdúrà kọ́lọ́n kó jẹ́ kádúrà àwọn ó gbà gbogbo abiyamọ ayé kọ́lọ́n jẹ́ kí àwọn náà kan lọ́jọ́ ẹ̀yẹ àwọn ìbejì mi bọ́n ṣe mọ́ ṣe láti lẹ̀nu láti ilẹ̀ bọ́n ṣe mọ́ kò sí nǹkan wọn ń wọ nǹkan kan lọ́tọ̀ọ̀tọ̀ bọ́n ṣe mọ́ ṣe ní tiwọn nù kì í ṣe pé bóyá àfi ṣe pé báyà fi ọmọ méjì fún ọkọ kan lẹ́ẹ̀kan ṣoṣo kò rí bẹ́ẹ̀ o ẹ dáàbò gbogbo ọmọ Nàìjíríà. ẹ ṣe gbọ́ wa God bless you ma. well àwítúnwé asán kan ò sí bí ti wù kọ́ mọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè náà lẹ ti gbọ́ ìtẹ̀yìn ò bá ní
yorùbá ní béèyàn ò bá lọ́kànjúà orí màálù yẹ kó tọmọdé mu gàrí dáàdì ní nǹkan tẹ́ fẹ́ sọ kí n tó máa lọ àbí ẹni gbólóhùn kan àbí mọ́mí ẹ̀ dìde ẹ jẹ́ kí n gbọ́rọ̀ tí dáàdì fẹ́ sọ. pọ́ǹtì kan tó kù tí mo ní ká sọ fún gbọ́n ọmọ nàìjíríà bẹ́ẹ̀ ni pé mo rọ̀ yín lọ́pọ̀lọpọ̀ ẹ máa fẹ́ ire fún ọmọnìkejì yín ọlọ́run bá fi ibi rẹ̀ múlẹ̀ nínú àlùkùránì ikú tó máa ti fẹ́ dáadáa fún yàn dáadáa máa wà pẹ̀lú tiẹ̀ náà wọ́n tó bá wọn sọ pé tó wá ṣe gbódò ń rógi lérí nǹkan dáadáa tí mo ṣe tó wọn ń tàì pé ọ̀wá bà wọ́n jẹ́ ni àwọn ò ní í ṣépè fún ọ o àmọ́ ọlọ́run ó ṣe ìdájọ́ fẹ́ nìkọ̀ọ̀kan ní kọ̀rọ̀ àti gbangba máṣàlá. ẹ ṣe gbọ́ well ibi tí mo fẹ́ gúnlẹ̀ ọ̀rọ̀ mi sí tó náà ni bàbá wa ti sọ̀rọ̀ yìí mọ́mì ń ṣàdúrà lẹ́ẹ̀kan wípé gbogbo àwọn tó ń ṣépè ọlọ́run ó súre fún wọn ọlọ́run ó dáríjì wọn well èmi ò rò pé èèyàn kan lè ṣépè kó gbàdúrà èèyàn kan ò ní gbàdúrà èèyàn kan ò ní ṣiṣẹ́ àdúrà kó gbé pè gbogbo ẹni tó ṣépè ire lásán ló jẹ́ fún àtọkọ àtìyàwó àti ìdílé wọn àdúrà lè gbà fún wọn because èpè yín ò nítumọ̀ kò dẹ̀ níṣẹ́ tó fẹ́ ṣe ní tó mátà ni wípé kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí ní pín nǹkan káàkiri ẹ̀já wádìí dáadáa torí pé ìṣẹ́jú kan ọ̀rọ̀ tá a gbé jáde ìṣẹ́jú kan ń tá a sọ láàrin ìṣẹ́jú kan ń tá a post láàrin ìṣẹ́jú kan ó lè tún àwọn ìdílé kan ṣe ó lè ba àwọn ìdílé kan jẹ́ ó lè fún àwọn èèyàn kan ní ìdùnnú ó lè fún àwọn èèyàn kan ní ìrẹ̀wẹ̀sì ọkàn so ẹni tí ń pín ìdùnnú lè fẹ́ jẹ́ àbẹ̀ ẹni tí ń pín ìbànújẹ́ ọlọ́run ní jájọ pín ìbànújẹ́ lágbára ọlọ́run wá láti dààmú òní mọ́lé wa ikú òní pa wá ìsàn ní ṣe wá lọ́jọ́ àti mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra ọmọ yín olólùfẹ́ ọ̀rẹ́ yín àti àyànfẹ́ yín náà ni àkàndọ̀rọ̀ Awikonko Àjàó Wàrú Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí ti bàbá ọlọ́rọ̀ ó ṣe n ó kú ní Ẹdẹ nísìnyí n ó mọ̀ padà lọ sí ibì kan n ò ní sọ fún yín èwo tí sẹ́ńtẹ̀lì mi káàkiri ni lágbára ọlọ́run ikú òní pa wá wà ìsàn ní ṣe wá lọ́jọ́ àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra ẹ like kẹ́ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ WhatsApp nìkan ni o ẹ má pè mí o +234 904 851 9362 +234 904 851 9362 bye gàrí o. Thank you very much. You are welcome, sir. I see. Bọ̀.